ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó wò wá. Orúkọ mi ni Àjàyí Ayọ̀adé Joel, di Ṣàjọwá of Erin Ijesa. Dádì, a wo omi Oluminrin yẹn. Yes, sir. Bí ó ti tọ́dún mélòó báyìí tán ti discover ẹ̀? Historically, wọ́n ti discover Oluminrin as far back as 11th century AD. But ìgbà tó di tourist center as far back as 1959 láyé late ọba Osun na discover bẹ̀ as a tourist center. Ìgbà yẹn ni kábíyèsí yẹn ti gbé register síbẹ̀. Whoever tó bá wá á kọ orúkọ, á kọ ìlú tó ti wá. Àwọn èèyàn máa ń wá láti ìlú òyìnbó ńgbà yẹn. Ìgbà yẹn ni òyìnbó fi fún máa wọ ìlú tí gbogbo àwa ọmọ kéékèèké máa sá tẹ̀lé wọn lẹ́yìn. Òyìnbó, òyìnbó, òyìnbó. Ní gbogbo ìgbà yẹn kò sí weekends tó òyìnbó kì í wọ ìlú yìí tá máa wọ́ tẹ̀lé wọn láti tẹ̀lé wọn lọ sí Waterfall. Ìgbà yẹn kò sí ọ̀nà ẹlẹ́sẹ̀ ló wà ńgbà yẹn, footpath táwọn èèyàn ń gbà lọ sóko ibẹ̀ náà máa gbà, torí gbogbo àwọn èèyàn náà ló máa ń dá oko nítòsí ibẹ̀ tí wọ́n á wá wò. 1967 táìsó láàrin ó kó àwọn ọmọ school ẹ̀ wá láti ìkíní tán wá lò between 3 to 4 weeks ńgbà yẹn ní sáìtì omi yẹn. Ibẹ̀ náà ń gbé tán kọ́lé ìmọ̀ sí, tán ń ṣe, tán wá ń jẹ ibẹ̀ náà. In fact 3 weeks làwọn ọmọ mi fla lò ńgbà yẹn ní sáìtì yẹn. That was 1967. Ojú ìlú wa yìí sì dá yẹn dáadáa. Sà, kí wàá ní ìyàtọ̀ láàrin Oluminrin Waterfall àti gbogbo àwọn waterfall tó kù? Kí ni ó fi jẹ́ kí Oluminrin kó wà special ju àwọn tó kù lọ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn waterfalls tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mò ń gbórúkọ wọn ni o, mi ò dé ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ yẹn rí. But nípa àwọn nǹkan tá a máa ń kà nípa wọn, ó fìdí ẹ̀ yàtọ̀ sí tiwa. Títorí pé kí ni, omi tí ọ̀dọ̀ wa ẹ̀ fall tó wà lọ́dọ̀ wa yìí is in 7 stages. Òkè 7 ni. Téèyàn bá dé 4th floor ó máa rí omi yẹn bó ṣe ń fall. Tó bá tún dé 2nd floor á tún rí bómi yẹn ṣe ń fall. Tó bá dé 3rd floor á rí bómi yẹn ṣe ń fall. So it's in 7 stages tó dẹ̀ jẹ́ pé 4 ní méjèèje. So òun ló fi yàtọ̀. Àwọn falls tó kù ẹyọkan, bóyá ẹyọkan tàbí méjì ṣá, kò sí èyí títí ẹ̀ pé 3, but tiwa yìí ó pé 7. Tó dẹ̀ jẹ́ pé nǹkan téèyàn lè rí fúnra ẹ̀ ni, kò ń ṣe pé bóyá wọ́n ní. Sà, pẹ̀lú bíbẹ̀ yẹn ṣe wá rí àwọn tourist center tó kù bíi Òkè Olúmọ, Ìkọgòsì, gbogbo ibẹ̀ yẹn ni wọ́n ti tún ṣe dáadáa. Kí ló fà á tí ibi ìṣe ṣe rí bẹ́ẹ̀? Torí láti ìgbà tẹnu kan ti discover yẹn ó ti pẹ́ gan. Ìṣòro tí a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé a gbà pé ìjọba ló ń ṣe gbogbo nǹkan. Ọba tí mo ní ó ti gbé record kalẹ̀ láti 1959 tó ti ń monitor àwọn tó ń wọlé tó ń jáde, tó dẹ̀ ti ń fi tó government létí pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ń bíi pé ìlú wọn á lóore ọ̀fẹ́ ìdàgbàsókè. Ìjọba náà á rí oore ọ̀fẹ́ ní ìdí omi ló ti ń fún wọn ní record. But nǹkan tá a ṣáà rí ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní promise títí látàyè Western State náà ti ń promise tí a rí nǹkan kan tá a ṣe. Ìgbà tẹ́ ó tún di pé adé Ọ̀ṣun State, gbogbo àwọn tó ti ń wá síjọba náà ló ń promise wa pé wọ́n máa ṣe. Ọdún míì pàápàá tá a bá dédé rí i pé wọ́n ti amáàkì iye owó kan báyìí fún development ìbẹ̀yìn tí ni gbogbo wa máa jójójójójójójó tọdún bá tún parí àníírí nǹkan kan. So nǹkan tá a wá rí nìyẹn wá àmọ̀dí tàn fi ṣe òbọ̀ tẹ̀ for the mere fact pé ìjọba, because nígbà táwa yìí ti gbọ́n láti bí 70 níjọba Western State ló ti ní staff síbẹ̀ yẹn tán gba owó fún wọn every day. Bóyá wọ́n wá kó dọ̀hún o, bóyá wọn ò kó dọ̀hún o,
àwa ò mọ̀ ìgbà tí ìjọba dẹ̀ ti mú staff wá bẹ́ẹ̀ a gbà pé ó ti wà lọ́wọ́ ìjọba. ìgbà tí ìjọba ò ṣe yẹn ṣé àwọn individual àwọn ọmọ Ìjẹ̀ṣà lóríṣiríṣi tó ń jẹ́ investors ṣé wọn ò lè wá invest síbẹ̀ yẹn ni. wọ́n ṣe mọ̀ nǹkan tá a bá ti pè ní ti gọ́ọ̀mẹ̀ntì láì ṣe pé bóyá wọ́n invite wọn tàbí pé táwọn fúnra wọn bá show interest kò sí ọgbọ́n tá a lè dá sí because ẹ̀rù ń bà wọ́n nǹkan tí wọ́n ń gbọ́ ni pé gọ́ọ̀mẹ̀ntì ti acquire abẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ló níbẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ló ṣe táwọn bá rẹ̀ tó ní interest tó jẹ́ investor nù wọn ó lè kọ lẹ́tà sí gọ́ọ̀mẹ̀ntì but títorí pé gọ́ọ̀mẹ̀ntì ni ó níbẹ̀ ló dàbí pé wọn ò ṣe fọwọ́ sí even gan alẹ́ tó lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn nílùú ń bí but for the mere fact pé gọ́ọ̀mẹ̀ntì ni ó ti acquire abẹ̀ for long tí gbogbo wa dẹ̀ ti mọ̀ so kò lè jẹ́ kí àwọn èèyàn sọ pé àwọn fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo àwọn tó nílẹ̀ sí tòsí ń bẹ̀ gan tó yẹ kán ṣe little development here and there ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń wò pé with time bóyá gọ́ọ̀mẹ̀ntì máa sọ pé àwọn máa gba property wọn lórí ilẹ̀ yẹn because kò sí evidence pé gọ́ọ̀mẹ̀ntì ń acquire abẹ̀ lọ títí lójú tiwa kò sí evidence kankan. dádì kí ni ní ìparí báyìí kí ni ẹ wá rò bí ó lè jẹ́ solution torí gbogbo àwọn state tó kù náà develop tourist center sí wọn bóyá individual ló ṣe ni o bóyá gọ́ọ̀mẹ̀ntì ló ṣe ni o mi ò mọ̀ kí ni ọ̀rẹ́ rò bí ó máa jẹ́ ọ̀nà àbáyọ torí bẹ̀yẹn ò gbọ́dọ̀. nǹkan tí àwa mọ̀ pẹ̀lú nǹkan tá à ń gbọ́ ni pé gọ́ọ̀mẹ̀ntì ò kì í ṣe business center yẹn ilé owó ni ló yẹ kó jẹ́ fún federal government kó jẹ́ fún state kó jẹ́ fún local government kó jẹ́ fún àwọn ará ìlú pàápàá. apart from pé bóyá àti ẹ̀ máa rí owó tán bá develop fún bẹ̀yẹn sí standard tó dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa máa ríṣẹ́ ṣe ń bẹ̀. ó máa improve economy ìlú ní gbogbo ọ̀nà kò sí bí ó ṣe ní improve economy ìlú but ìṣòro tá a ní ni pé gbogbo ọdọọdún náà sọ pé wọ́n ya máàkì owó fún bẹ́ẹ̀ àárí nǹkan kan tán ṣe síbẹ̀ so ó fún wa ní concern so táwọn bá rí ẹni tó nífẹ̀ẹ́ tó bá dé tó bá lóun fẹ́ ṣe àwọn máa mú lọ sọ́dọ̀ ìjọba. just of recent àwọn kan bó tiẹ̀ ti gbàgbé orúkọ àwọn tó wá bẹ́ẹ̀ sìn wọ́n gba bẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìta àti ẹ̀ ti gbà pọ́n máa ṣe tán ṣoríṣiríṣi tán ṣe iná là tún wá wọn tì káàrí wọn mọ́ àwọn yẹn tiẹ̀ tún wá àwọn yẹn wá tiẹ̀ wá ra ilẹ̀ lọ́wọ́ wa báyìí wọ́n ra ilẹ̀ lọ́wọ́ wa láti jẹ́ kán mọ̀ pé wọ́n ń ṣe bọ̀ pé wọ́n fẹ́ ṣe iná là tún wá wọn tì because ọ̀nà tó wà ń bẹ̀ gan-an kò ṣe ká ní pé around December lẹ wá ọkọ̀ yín ò lè débẹ̀ o ẹ fẹsẹ̀ yín rìn bíi almost 1.5 kilometers kẹ́ tó lè dé bẹ̀ yẹn ọ̀nà tán láwọn ń ṣe láti bí ọdún bíi 5 kòtò gbogbo ọwọ́ mọ́tò kan ń ya dànù ní gbèsè lẹ́lòmíì tó wá wo mi máa gbà lọ nídìí mọ́tò ẹ̀ so gbogbo wàhálà yẹn ló wà ń bẹ̀ wọn ò ṣe nǹkan kan if not recently táwọn ọmọ wa sọ pé kí ni wọ́n kàn wá ń kówó lọ ń bì wọn ò ṣe nǹkan kan síbì omi tán wá ń wọ̀ ń gan ìdọ̀tí pàǹtí igbó wọn ò san gbogbo igbó níbẹ̀ kò sẹ́ni tó lè débẹ̀ gan tínú ẹ lè dùn pé báwo náà ṣe bá bí ìjẹ́ bí eléyìí so ìyẹn làwọn ọmọ wa rí recently wọ́n fi sọ pé tọ̀ kí gọ́ọ̀mẹ̀ntì kó tiẹ̀ sì dúró ná ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì bá rẹ́dì kó padà wá so presently àwọn ọmọ wa ló wà ń bẹ̀ o. ọ̀dà dáàdì kí ni àwọn nǹkan tí ẹ rò bí wọ́n lè ṣe síbẹ̀ yẹn tó máa jẹ́ kó improve. yes ṣe rí number 1 ọ̀nà ó ṣe pàtàkì nígbà tí èèyàn ń lọ sí Waterfall tó ti gbéra láti Èkó tàbí Ìbàdàn tàbí tó fly wá síbi Àkúrẹ́ ń bí tó wá wọkọ̀ tó gbọ́kọ̀ tó wá bí tó wá dé tó kù bíi 2 kilometers kó dé ibi tó ń lọ tán níṣẹ́ ló máa sọ̀kalẹ̀ pé kó fẹsẹ̀ rìn tí ó ṣe gbọ́ ọ̀nà yẹn wọn ò ṣe ọ̀nà tó yẹ kán ṣe kò sọ́nà tó dáa dé Waterfall yẹ kọ́nà tó dáa wà ńbẹ̀ that's number 1. number 2 àwọn ohun àmúyẹ
tó lè mú kínú èèyàn dùn pé tọ̀ mo tiẹ̀ wá wo nǹkan kan bí ó yẹ kó wà ńbẹ̀. Kò sí zoo ńbẹ̀, ó yẹ kí zoo wà ńbẹ̀, ó yẹ kí swimming pool wà ńbẹ̀, ibi tá ti máa wẹ̀ táwọn ọmọdé máa wẹ̀ nínú wọn máa dùn. Gbogbo ibi tó ti yẹ ká máa ṣe games oríṣiríṣi, ẹni tó bá wá tó wá relax tó ṣe ibi tá a ṣeré lọ tá a ṣe gbogbo ẹ̀ ló yẹ kó wà. Kò sí iná, kò sí ibi tó yẹ kéèyàn ti máa gbafẹ́, ilé ìgbafẹ́ àti ibi táwọn èèyàn máa sùn bí hòtẹ́ẹ̀lì nǹkan kan kò sí. Tẹ́lòmíì bá wá ń sìn ó yẹ kó tó fẹ́ sorun ọ̀sẹ̀ kan tó ti ṣiṣẹ́ tó fẹ́ sinmi, kò síbi tó ti máa sinmi. So kò sí ilé ìgbafẹ́ kankan níbẹ̀ yẹn. Ó bùyàn kù. Iná ò sí ńbẹ̀, iná ò sí ńbẹ̀, kò sí iná ńbẹ̀. Gbogbo iná tán ṣe lọ síbẹ̀ ńgbà tán láwọn ń sojú ọ̀nà gbogbo ẹ̀ náà ti já, tán já gbogbo ẹ̀ dálẹ̀ táwọn wọn ò tún ṣe. Gbogbo nǹkan tó yẹ kán ṣe síbẹ̀ kò sí ìtàn ṣe. Dádì, a wá rí i pé ọ̀nà yẹn ìgbà tá a lọ bẹ̀ báyìí a rí i pé wọ́n ti gírèdì ẹ̀. So ṣé ará ìlú ló gírèdì àbí ìjọba? Gọ́ọ̀mẹ̀ntì ló wá gírèdì ọ̀hún gbà táwọn ọmọ wa lé wa kúrò níbẹ̀ tán jẹ́ kán gbowó bẹ̀ lẹ́yìn náà ronú pé ó yẹ káwọn wá gírèdì ẹ̀ tó rárá complaint ta ní nìyẹn o. Gọ́ọ̀mẹ̀ntì ló gírèdì ẹ̀ bó ṣe wà yẹn. And bí January 15 náà ṣe gírèdì ẹ̀ because December 26 àti lé wọn kúrò níbẹ̀. Dádì, lẹ́ẹ̀kan sí ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò wá. Orúkọ tèmi ni Ayọ̀adé Àjàyí Dìsàjọ́ Waterfall Ijesa.